Mama or bandit àgbàyà ni ṣẹ́rí mo wá the better qualification tí mo lè fún yín ju kí n pè yín lágbàyà lọ. ṣẹ́rí ẹ máa àwọn èèyàn tí ò bá understand ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ wọ́n máa rò pé àwọn ọmọ yẹn bàjẹ́ ni àwọn ọmọ yẹn ò kì í ṣọmọ tó dáa wọn wá láti léèrè ni. but ẹ bá jókòó tẹ́ understand nǹkan tó ṣẹlẹ̀ reason táwọn èèyàn ṣe wò fún ìyá ẹ máa rí bó deserve ẹ. This is not about supporting anybody. You have to zoom out. You have to zoom out from everything you know about social media. Then you will now zoom in back. Wàá wá rí tààrà báyìí. Wàá rí gbogbo nǹkan tí mọ̀mọ́ máa ń ṣe. Mọ̀mọ́ ò kì í ṣàbí ọmọ. Òun máa ń bìlíìfù pé bóun ṣe wà yẹn. As long as tí ò bá ti ń ṣóun ló bí anybody. Òun lè ṣe anything tó bá wù fún anybody. Bóun ṣe máa ń bìlíìfù ti ẹ̀ nìyẹn. Wípé as long as mi ò kì í ṣe ìyá yín. Mo lè ṣe bó bá ṣe wù mí sí yín, mo lè bá ti yín jẹ́. Ẹ̀yin dẹ̀ fẹ́ káwa máa fi ṣe pé a nírú ẹ̀ ní àgbà ńlé. Ṣé rí pé kò possible kí méjèèjì lọ hand in hand. Gbàfímúrí ni gbàfúngbàdà. Mọ̀mọ́ máa ń sọ pé ṣé mi mo bí yín ni ẹ kúrò lẹ́yìn mi ẹ má ṣe kinní kan fún mi mọ́ àbí kó máa báyé àwọn èèyàn jẹ́ torí she believe that èmi kọ́ mo bí yín. Báwo lẹ ṣe ká respect irú èèyàn bẹ́ẹ̀? Kò di dandan kó o tó bímọ kó tó ṣe bí abiyamọ. Mọ̀mọ́ ò wù abiyamọ sí anybody. Tara mọ̀mọ́ ni mọ̀mọ́ ń dù. Mọ̀mọ́ doesn't mind throwing you under the bus just because she wanted content. Mọ̀mọ́ doesn't mind. She doesn't mind kó bà tiẹ̀ jẹ́ all because she just wanted to be the person tí gbogbo ayé ń sọ pé lágbájá yìí ni. She doesn't mind. Mọ̀mọ́ ò mind at all. At the same time, you want us kó lè work. Kó lè work ni mo sọ. Kì í ṣe mọ̀mọ́ nìkan làgbàlagbà tó wà lórí social media. Àìmọye àgbàlagbà tó ń ṣe show tá a dẹ̀ ń respect based on wọ́n fẹ́ra wọn sípò àgbà. Àwọn kọ́ ló bí wa lóòótọ́ but the way they talk wọn kì í sọ̀rọ̀ tó máa gbé ẹ ṣubú wọn kì í sọ̀rọ̀ tó máa pa ẹ́ lára wọn ò ní sọ̀rọ̀ tó máa bà tiẹ̀ jẹ́ wọ́n máa ń tún nǹkan ṣe ni. Àwọn gan tí ò dàgbà tó mọ̀mọ́ gan tó wà lórí social media we are still respecting them based on pé wọ́n máa ń tún nǹkan ṣe ni. But when it comes to Momo, she destroys people's lives. She doesn't care. And you want us to be like, oh, it's normal. Possible. But as long as she's elderly, she's elderly. No. If you are elderly and you want us to put you in an elderly place, you have to behave like an elderly woman. Àwọn characteristics kan tí màmá máa ń ṣe kò yẹ kó máa ṣe mọ́. Lying on people. Àìmọye irọ́ tí mọ̀mọ́ ti pa lórí social media yìí. Tó ń parọ́ báyìí nígbà tó tọ́ máa jáde nígbé yẹn jáde pé mọ̀mọ́ ṣe bẹ́ẹ̀ parọ́ ẹ máa ní àgbàlagbà ní ẹ jẹ́ kọ́rọ̀ wà máa yéra wa. Kò lè máa take credit when she's doing something wrong. Wọ́n ní tó ojú tó bá ń ṣe pé a máa yọ́ báyà máa fi hàn ojú ni. But in as much ẹ̀yin ẹ feel like nǹkan tó ń pè morality kan nìyẹn. Tó bá mọ̀ pé o respect elders o dẹ̀ fẹ́ rí àgbàlagbà fún. Tó bá ṣe nǹkan tí ò dáa ó yẹ kó o respect àgbàlagbà yẹn to the point that you will be able to tell her wípé ma nǹkan tẹ́ ṣe yìí ò dáa. But most of you
You don't want to talk. You cannot talk because you are afraid, obviously. You were afraid. So you cannot tell her that, Mama, you got the she go the down, could they get she by you? And when people, what you cannot do, when people do it, you have a problem with the person. Àgbàlagbà ni. So pé kí n ṣe àgbàlagbà. But nǹkan tó ṣe yẹn so that kò ní repeat ẹjọ́ mi. Ó lè má mọ̀ ọ́ sí àìdá. Ibi báyìí la wà. Dorcas ò ṣe nǹkan kan fún un. Ìgbà tí mọ̀mọ́ kọ́kọ́ wá fún Dorcas, for how many weeks àbí kí n sọ pé days ni Dorcas fi ń bẹ woman yìí. Ojú gbogbo yín ò fọ́ o. Dorcas was begging this woman. Ẹ jọ̀ọ́ kí ló yẹ kéèyàn ṣe understand tínú ẹ̀ bá tiẹ̀ lé téèyàn bẹ́ẹ̀ tó yẹn. Ó yẹ kí inú ẹ̀ rọ̀ ni. You know how many days tí Dorcas àfi tẹ́ bá fẹ́ ṣàbòsí. You were all laughing. You were all laughing. Wọ́n ní mi ò ní gbọ́, kò sí nǹkan tẹ́ bá sọ, mi ò ní gbọ́. Téèyàn kan bá ṣe mí, mo ti gẹ́gẹ́ àṣẹ, mo ti ṣe iṣẹ́ pẹ̀ fún yín, ẹ máa ṣe kinní kan tẹ́ bá bẹ̀ mí. Kì í ṣe Dorcas nìkan, gbogbo wa pátápátá là ń bẹ̀ mọ̀mọ́. Ọmọ yẹn dẹ̀ ń sọ kinní kan. I will not fight you because mo mọ nǹkan tẹ́ ẹ ṣe fún mi nígbà tí mi ì sí nílé. I know what you did. Mi ò lè bá yín jà. Kíní ò dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ báyìí. I don't understand what happened. She tried everybody. Even Auto Bola gan tí ò sí inú kíní. Auto Bola gan sọ pé ọmọ yẹn try láti mend gbogbo kíní yẹn. Gbogbo ayé lórí. Ẹ̀yin ewúrẹ́ bandit, ẹ rí o. Day 1, day 2, day 3. She did so many shows. She even said, ìgbà tí mọ̀mọ́ tún sọ fún pé mi ò fẹ́ kó wá sí birthday mi. She even said, mo máa ti ra tíkẹ́ẹ̀tì, mo ti book flight. Tí mo sọ pé mo fẹ́ wá surprise yín. Kò sí bínú ṣe ń bí ẹ. Tó bá tẹ̀ pé kò rà, ká tẹ̀ gbà pé kò rà, pé ó tún fi apologize ni. Come on now. You cannot eat your cake and have it. Kò tẹ̀ sọ pé okay, mo ti gbọ́. You want to give this person. Momo is this person. Rí bó ṣe gan bí èèyàn tó ní rigomotive. Àti ṣé mi rigomotive ni. Bí òkú tán ẹ̀ ń bá tán ṣe máa ń gan yẹn. Ẹ wo bí gbogbo òdì Momo ṣe gan. Kò sínú tó lè máa bí ẹ. Ẹ jọ̀ọ́, wọ́n ní tẹ́lẹ̀ bí bá ti mẹ̀ bí ẹ kò ní pẹ́ lórí ìkùnlẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń ṣépè fún ọmọ yẹn, ọmọ ẹ tún ṣépè fún yẹ ọmọ yẹn ń bẹ̀bẹ̀ ni. Ẹ tún ṣépè fún ọmọ ẹ. Ibẹ̀ mo ti change pé mọ̀mọ́ ṣe gbádùn. Kí ni ọmọ ọlọ́mọ tún ṣe fún yín? Ọmọ tó ṣe bí ṣe sínwìn ní àbẹ̀ ṣe wà òkè. Wọ́n ti hàn pé olórí burúkú ni ìyá ẹ̀. Aláyébàjẹ́ ni ìyá ẹ̀. Kò kí ẹ̀ bí nǹkan yẹn ṣe dọ́wọ́ ẹ̀ á gbà dànù tó o bá ṣọ́ra fún. Gbogbo yín ibi tán bá ti darí yín sí, ṣé ẹ lè fìgbésí ayé yín búra pé ṣé Dorcas ṣe mọ̀mọ́ ni? Dorcas ò ṣe nǹkan kan fún mọ̀mọ́. Jẹ́jẹ́ ni Dorcas wà. Tí mọ̀mọ́ lọ pé olórí pàjáwìrì ti ẹ̀ nǹkan sìn báyìí. Ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn. Sórí pé mọ̀mọ́ tẹ́jọ́ tó sẹ́yìn ara yín tẹ́jọ́ dìtẹ̀ mọ́mọ́ lọ́mọ. Mọ̀mọ́ ò sí lórí Facebook. Orí TikTok náà ti lé mọ̀mọ́ lọ sí ibẹ̀ náà mọ̀mọ́ yín jẹ. Ó ń ṣẹ̀sìn ní látọjọ́ tó ti wá láti wá bá tọ̀tà Dorcas jẹ. Látijọ́ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ń ṣẹ̀sìn. Mo sọ ọ́ tẹ́ bá rántí. Mọ̀mọ́ tún dórí TikTok lórí TikTok ẹ̀sìn ló tún ṣe. Wọ́n tún bú mọ̀mọ́ pé ṣé view ló níyẹn. Mọ̀mọ́ ológo àtijọ́
wọ́n ní ṣé view lẹ́ni yẹn ẹ tún ṣẹ̀sìn. olórin pàjáwìrì mọ̀mọ́ ò ti fi tiẹ̀ bá tiẹ̀ jẹ́ sí ayé ò tiẹ̀ rántí ẹ̀ mọ́. ó kọrin mọ́ sí ni níbi tó o ti ń gbàyè níbi táyé ti mọ̀ ẹ́ o tẹ́ ń bẹ́ẹ̀ ni níbi tó ti ń pọ́n ẹ lé láwọn èèyàn tó jẹ́yàn tiẹ̀ tó mọ̀ pé tó bá wẹ̀yìn tí nǹkan kan bá ṣe tó bá wẹ̀yìn tó bá rí Dorcas ọkọ ẹ máa le gidi ni pé at least there's somebody here that cares for me. àwọn mọ̀mọ́ wọ́n ti lo ẹ̀sìn ohun èlò àlòpàtì wọ́n ti fi ẹ́ ṣe content wọ́n ti gbàgbé ẹ̀ wọ́n ti jù ẹ́ sí kólóbó. irú ìyá yẹn irú mọ̀mọ́ yẹn ẹ wá ní ká má rí how make it make sense. mọ̀mọ́ tó fẹ́ máa ba ayé àwọn ọmọ kéékèèké jẹ́ torí pé ó fẹ́ lé gbogbo èèyàn ní mọ tactics ẹ̀ orí Facebook ó fẹ́ dominate ó fẹ́ kí gbogbo èèyàn shut down. rí pé anybody tó bá drag this ẹni ẹ má drag ẹ fi ilẹ̀ ẹ ti pọ̀jù lórí ẹ̀ irọ́ ni tí gbogbo èèyàn bá ti wá kúrò òun náà wá bẹ̀rẹ̀ sí ní drag this so that gbogbo àwọn views ò ní lọ sẹ́niwẹ̀ mọ̀ ọ̀dọ̀ ẹ̀ náà máa wá. ẹ wò gbà tó lórí TikTok ojú abẹ ló ó ti máa wú ọmọ yẹn á ti máa ka lára ojú abẹ ló lọ drag ó ti mo ní mò ń sọ fún yín pé bó ṣe ń ṣe lórí Facebook ó yàtọ̀ sí bó ṣe ń ṣe lórí TikTok. That is it. ojú abẹ ló lọ drag òun àtọjú abẹ ò ní history kankan ara nǹkan tí mo sọ fún yín pé mọ̀mọ́ ń ṣèkà ẹni ẹ̀ àgbàlagbà ni orí yín ti fọ́ ẹ ponú ẹ fọ́nú. mọ̀mọ́ àti ojú abẹ wọn ò mọra wọn rí from anywhere wọn ò ní history all of a sudden mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí ní àtàkì a máa sọ̀rọ̀ àgbàlagbà ní kàn fi sílẹ̀ àgbàlagbà ló ń dà á láàmú kó lọ kú àwọn àgbàlagbà bíi tiẹ̀ ti kú náà kí ló ń dúró ṣe láyé tó bá mọ̀ pàgbàlagbà òun ti ń dà wọn láàmú lòun fi ń ṣe rádaràda kiri kó lọ kó máa lọ. Wọnúọlá ò ṣe nǹkan kan fún torí pé wọ́n reject ẹ̀ ní city boy movement kò ṣépè tí ó gbé ọmọ Wọnúọlá ṣe. ẹjọ́ ṣé Wọnúọlá ní Tinubu ni àbóhùn làwọn Cubana kò sí èpè tí ò ṣe fún Wọnúọlá jẹ́jẹ́ Wọnúọlá ìyẹn ò tẹ̀ tí wá sí nínú fracas o jẹ́jẹ́ tìyẹn nìyẹn ń ṣe o kò sí nínú fracas o ìyẹn ń ṣe city boy ẹ̀ ń ṣe kínní mọ̀mọ́ lọ drag ẹ̀ because she wants ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó máa fẹ́ báwo máa ṣe sọ yẹn náà mọ̀mọ́ like kó yẹ̀yẹ́ ẹ̀ so that á yẹ̀yẹ́ ẹ̀ lójú gbangba lójú gbogbo èèyàn so that àwọn àrònú ọkọ ẹ̀ ní òun ibi tó ti daft nìyẹn o àwọn àrò pé bóun ṣe yẹ̀yẹ́ ẹ̀ yẹn gbogbo èrò ẹ̀ gbogbo èèyàn tó wà lẹ́yìn ẹ̀ since tóun ti yẹ̀yẹ́ ẹ̀ wọ́n máa wá sáwá bóun bó ṣe máa ń rò bó ṣe máa ń think ni nítorí pé mọ̀mọ́ daft gan ni wípé tí bá yẹ̀yẹ́ lágbájá gbogbo àwọn èèyàn ẹ̀ wọ́n máa sáwá sọ́dọ̀ mi ọ̀dọ̀ mi náà máa wá àwọn tó ń dáwó fún wọn ò ní dáwó fún mọ́ èmi náà máa dáwó fún wọ́n máa feel pé wọ́n máa jẹ́ kí feel like kíní àwọn viewers ẹ̀ àwọn fans ẹ̀ máa kúrò lọ́dọ̀ ẹ̀ mọ̀mọ́ ọ̀dẹ̀ ní tó bá yẹ pé plan yín nìyẹn. ó rò pé tóun bá yẹ̀yẹ́ ọmọ Wọnúọlá wípé àwọn Cubana yẹn ọ̀dọ̀ náà máa sá wá pé ọmọ Wọnúọlá ò tẹ̀ jẹ́ nǹkan kan mọ́mọ́ wọ́n ti gbogbo ayé ló ti mọ̀ pé ẹ̀kọ́ máa ń ba tèèyàn jẹ́ nìyà. ṣé ẹ̀yin tẹ́ bá yẹ̀yẹ́ Wọnúọlá tí gbogbo wa wá rú lọ sọ́dọ̀ yín àbí bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ Dorcas kí gbogbo wa rú lọ sọ́dọ̀ yín nǹkan tẹ́ ṣe fún wọn ẹ̀ ní ṣe fún wa. wọ́n ní pàṣọ tá a fi lọ̀ yálé ó ń bẹ lájà fún yàwó. ṣebí ìgbà tí Dorcas ṣebí ẹ̀yin àti MHM ń gbéra yín mọ́ra tó ń ṣe ṣú tí Dorcas ò tí kúrò lẹ̀ kó tó di pé ẹ bá yá ara yín jẹ́ ẹ tẹ̀ sójú ara yín. mọ̀mọ́
èèyàn tó yàn ọmọ lọ́sàn-án kò kí ń gbéná wojú ẹ̀ lóru. Gbogbo nǹkan tó ń ṣe, she only cares about herself. She only cares about herself. She wants to disgrace you, ẹ̀wọ̀n nǹkan tó ṣe fún Godfather, reduce you to nothing. Nǹkan tí mo mọ̀ like, she would love to disgrace you, reduce you to nothing, so that àwọn ayé máa fojú tẹ́ńbẹ́lẹ́ wò ẹ́, máa rùn mọ́tò ta lélẹ̀. But ó ń ṣọ̀kẹ́ pé ayé ò fọ́ fún kinní yẹn mọ́. Momo, you've done it too many times for us not to see through it. Kò possible. A plan orí Dorcas ló ti bẹ̀rẹ̀ pé tí bá launch Dorcas tí mo mú balẹ̀ kò sẹ́nibody, I am unstoppable. Torí ẹ̀ la ṣe dúró tán. Pé tí bá mú Dorcas balẹ̀ àwọn tó kù easily máa kọ́ máa mú wọn ṣíkún báyìí ni. Ẹ̀rí báwọn èèyàn ṣe dúró tán ni. Pé níbo, you've done this thing too many times for us not to recognize this pattern. Wọ́n á ní tẹ́lẹ̀ sọ pé Dorcas ń bu lórí TikTok ó pẹ́. Òun ò rò pé òun fẹ́ bà tọ̀tá Dorcas jẹ́. Òun ò rò pé òun fẹ́ fi ṣẹ̀sín ni. Ó pẹ́ àbí gbogbo ìgbà tí mọ̀mọ́ ń ṣe show tóun àti wèrè olórin. Tí mo sọ fún jọ́ yẹn pé wèrè olórin ó lè fi orin yẹn ní àlùbáríkà. Torí you don't bite the finger that feeds you. I feel like it's finger you. Ó lè fi kíní yẹn ní àlùbáríkà. Ó wá tán sí. Bí gàdé ẹ̀ ṣe launch báyìí ló ṣe dead. Torí pé ó gbà bọ̀dé fún olóore ẹ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ gbogbo orí burúkú tẹ́ ṣe ẹ wò gbèsè ayé yín. No, look at you. Wọ́n wá ní wọ́n bú Dorcas àti wọnú pé wọ́n bú mọ̀mọ́ ní orí TikTok. Ẹ wò ẹ bú dáadáa. Ẹ bú dáadáa. Àdírẹ́sì Big Fish tẹ́ wá wáṣẹ́ tí wá rí. Kò síwọ̀n ènìyàn. Ọjọ́ tí ìyá àjàrà àbúkà yín bá lọ, gbogbo ẹ̀yin wèrè tó kójọ ara yín máa balẹ̀. Ara yín máa ṣe kí ni? Ó máa balẹ̀. Empowerment tí mọ̀mọ́ ṣe ẹ̀ẹ̀kan péré ló ṣe tó jápa kúrò ní ẹ̀. 100,000 ní wèrè múlẹ̀. Ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ̀. Ó fẹ́ fowó ráyò. Ẹ̀ẹ̀kan péré ló try ẹ̀ ló jápa. Tó sá kúrò ńbẹ̀ tó ti rí pé ṣé bí eléyìí lẹ ṣe ń ṣe ẹ̀yin ọmọ tó ń gbé 1 million lẹ̀. For this year, àmọ́ iye tí Dorcas ti fi ṣe empowerment 500,000 1 million ló ń gbé lẹ̀. Ọmọ ṣe ní 100,000 ó jápa ni kò lè continue. Ẹ wò ẹ jẹ́ kó tẹ̀ sí lójú dáadáa.